Welcome to Yoruba class today. It's the last day of our summer program and today we'll be cooking a special food. Ẹ káàbọ̀ sí ọjọ́ tí ó gbẹ̀yìn nínú summer 2022 tí à ń ṣe lọ́wọ́. Lónìí a fẹ́ fi wọ̀n wá bí a ṣe máa ń ṣe ewédú, ọbẹ̀ ewédú, àmàlà àti ọbẹ̀ ata ní ilẹ̀ Yorùbá. Ewédú rèé, a máa tọ́ ewédú yìí. Eléyìí ni à ń pè ní ìjábẹ̀. Ṣé a máa lo ìjábẹ̀ yìí àbí a ò ní lò? Ẹ jẹ́ kí a ní sùúrù. Èlùbọ́ rèé o, èlùbọ́ dúdú àti jọ̀, meaning we've sieved this flour. Èlùbọ́, this is made with yam flour. Yam, iṣu ni à ń pè ní yam. Àti jọ̀. Àwọn èròjà tí a máa fi ṣe ọbẹ̀ ata wa, àwọn nìyí. Abẹ́rẹ́ nǹkan báyìí. Chicken ni eléyìí o. Báwo ni a ṣe máa wá ṣe ọbẹ̀ ewédú, ọbẹ̀ ata tí a dẹ̀ máa ro àmàlà? Ẹ jẹ́ kí n fi mọ̀ wá. Ẹ máa bá mi kálọ. Omi ni ẹgbẹ́ kaná yìí. Omi yìí ò ní pẹ́ hó kí a lè fi ro àmàlà. Meaning this water will soon get boiled very well and we'll be able to bake our àmàlà with it. Do you like àmàlà? Do you eat àmàlà? Just wait for what's happening. Omi wa rèé, ṣé rí pé ó ti hó dáadáa. This water is boiled already. A máa wá da èlùbọ́ sí. Ẹ máa wò mí o. Eléyìí ni àwọn Yorùbá ń pè ní ọmọrogùn. Ọmọrogùn. Àwọn kan ń pè ní turning stick. Ọmọrogùn ni Yorùbá ń pè. Màá fi ro àmàlà yìí báyìí. Ṣé ẹ̀ ń rí? Mo ti ń ro àmàlà o. Turn, you turn it, you turn it. Turning ló ń jẹ́ ro, turn. Mo gbé àmàlà yìí kalẹ̀, mo rò ó dáadáa. Màá wá fílẹ̀ sórí iná báyìí kó túbọ̀ jinná dáadáa. I'm going to leave it for a while for it to cook very well. Àmàlà wa ó ṣì wà lórí iná o. Ẹ wò báyìí. Ó ti fẹ́ jinná, ó kù díẹ̀ báyìí ló kù. This àmàlà will soon be ready. Are you salivating already on àmàlà? I'm still on àmàlà. Now this àmàlà is ready. Màá rò ó lẹ́ẹ̀kan sí i kí gbogbo ẹ̀ kó lè dúró bó ṣe yẹ kó dúró. Ẹ fún mi lọ́mọrogùn yẹn. Ó ń rèé. Ẹ fómi sí. Ṣé ti rí àmàlà wa? Mo ti rò dáadáa. Ó ti kúnná, ó ti ṣe é wò. This àmàlà is now smooth. Let me now pack it. Mo fẹ́ lo, ẹ fún mi ní ìgbákọ̀. Have you heard the word ìgbákọ̀ before in Yoruba language? Ìgbákọ̀. Ìgbákọ̀ is what we use. In fact, our fathers, our mothers, most of them are mothers. This is ìgbákọ̀, right? So I'm going to use it now to pack this àmàlà. Ìgbákọ̀. This is plastic ìgbákọ̀. So let's pack our àmàlà. This is our ewédú. Ewédú wa ni a ti tọ́ kúrò nínú ike. Ṣé ẹ rántí kíni tí mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan? Ìjábẹ̀ ni Yorùbá ń pè. Ìjábẹ̀. But I will not use this ìjábẹ̀. Mi ní fi já ewédú yìí. Ọ̀nà ìgbàlódé ni màá gbà. Eléyìí ni àwọn olóyìnbó ń pè ní blender. Blender yìí ni màá lò láti fi já ewédú yìí kí n tó sè rárá. Ọ̀nà tí èmi ń gbà nìyẹn. Ẹ̀yin náà lè gbìyànjú ẹ̀ wò nílé. You can try it to blend your ewédú with it instead of using this one, ìjábẹ̀. Why I don't like this is because sometimes this broom will cut inside the ewédú. Ó lè já sínú ẹ̀. Ìgbà míì gan kò ní jẹ́ kó yọ̀ dáadáa. Sometimes this broom will not even make it to draw very well, right? So for me, I prefer to use blender. Ó tẹ́ mi lọ́rùn kí n lo ẹ̀rọ alọ nǹkan ìgbàlódé yìí
ju kí n lo ìjábẹ̀ yìí lọ. Ẹ jẹ́ ká wo bí ẹ̀rọ alọ́nkọ ìgbàlódé yìí blender bí ó ṣe máa bá wa lo ewédú wa tó dẹ̀ máa yọ̀. Ẹ máa bá mi ká lọ. So let's see how this blender will blend this ewédú and this ewédú will draw. Let's go. Ẹ jẹ́ kí n fi nǹkan wọ̀nyí. Ẹ wo ewédú wa. Ẹ wo bó ṣe yọ̀. Ṣẹ́rí bí ewédú wa ṣe yọ̀. Ṣẹ́rí. Báyìí a máa wá sè. Now we will cook this our ewédú and we will add the locust beans. Can you see that this ewédú is drawing? Ó ń yọ̀. Now I will add locust beans. Locust beans is what Yoruba people call iru. And we have two types of this iru. This is iru pete. This one is already matched. Iru pete. This is the type of iru that I will use to make this ewédú. It gives us a lot of nutrients, you know. There is this health benefit of iru. Iru woro ni à ń pè eléyìí. Ẹ jẹ́ kí n tọ́ wò. Ó dùn. Mo ń jẹ báyìí ni o. Ẹ máa rẹ́nu mi láìpẹ́ farabalẹ̀. Iru pete rí, mo máa fi ṣe ewédú. Ẹ máa bá mi ká lọ. I hope you are learning, right? This is iru woro. Next time you see this, you can tell mommy to add it to your food. Iru woro. And this is iru pete for ewédú. Let's go. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú o. Ẹ mọ̀ pé mo sọ fún wa lẹ́ẹ̀kan pé ewédú wa ó yọ̀ dáadáa. Ṣé rí bó ṣe dúdú? Ó yọ̀. Ewédú yìí yọ̀, ẹ wò. Àmàlà tí mo rò lẹ́ẹ̀kan la máa fi jẹ. Ẹ ṣáà farabalẹ̀. Gbogbo wa la máa jẹ. Èròjà mìíràn tí mo tún máa ń lò láti fi sọbẹ̀ ewédú ni a mọ̀ sí edé. Edé yìí mo ti lọ̀. Edé is called crayfish ní èdè Gẹ̀ẹ́sì. Edé màá fi sí. Irú tí mo fi wọ̀n wá lẹ́ẹ̀kan òun rèé irú pẹ̀tẹ̀ màá tún fi sínú ewédú yìí náà. Gbogbo ẹ̀ kí ewédú wa kó lè dùn náà ni, kó lè ṣe ara wa lóore. Ẹ máa wò mí o. Màá tún wá fi iyọ̀ tí a mọ̀ sí salt màá fi sí. Ṣé rí nǹkan? Ẹ jẹ́ fi iyọ̀ sí mò ń bọ̀. Let me add salt. Mo ti fi iyọ̀ sí ewédú wa. Màá wá filẹ̀ fún ìgbà díẹ̀ kó lè jiná. So I've added salt and I'll leave it for few minutes for it to be cooked very well. Ó máa wá kù ọbẹ̀ ata to remain as stew. Mò ń bọ̀. Ẹ máa bá mi ká lọ. I've added salt. Now we'll leave this ewédú, but I will make sure that we'll keep, you know, turning it so that it won't just, you know, kí la máa pe òrùpa náà báyìí ní èdè Gẹ̀ẹ́sì báyìí. Èmi ò mọ̀ o. Mi fẹ́ kó òrùpa náà torí ẹ̀ mo ṣe ń rò báyìí. Ti rí pé ewédú wa ti ń sè. Ó ti ń sọkútù wọ̀wọ̀. Àwọn kan máa ń fi kán, wọ́n máa fi sínú ewédú wọn, ṣùgbọ́n èmi ò kí ń fi sí. Èmi nìkan ni mo mọ ìdí tí mi ṣe kí ń lò. I don't like adding this. What's the name in English now? I can't remember right now. It's a bit white. Some people add it in their ewédú. Me, I don't add it. I just cook my ewédú just like that. Can you see this? Can you see this? Ṣé ẹ ń rí báyìí? Ṣé ẹ rí pé ewédú wa yọ̀? Ewédú wa ti jiná nìyẹn o. Ó ti jiná nìyẹn. Ẹ jẹ́ ká sáré ṣe ọbẹ̀ ata ní pápápá. Ṣé ẹ rí pé kò tẹ̀ gbà wá níṣẹ́jú púpọ̀ láti ṣe ewédú, àmàlà àti ọbẹ̀ ata. A fẹ́ ṣe ọbẹ̀ ata. Now it's time for us to make our stew for àmàlà. So I'm adding the oil. Òróró ni à ń pè yìí ní èdè Yorùbá. Òróró. Màá wá fi àlùbọ́sà sí. Àlùbọ́sà yìí mo ti gé wẹ́wẹ́. Ó ta. Okay. Màá wá fi ata sí. Ata, I want to add pepper now. Ata yìí, ata tó wà ńbẹ̀ ni, àwọn èròjà tó wà ńbẹ̀ ni rodo, tàtàṣé, tomato,
rodo tataṣé tomato. You know tomato, right? Yeah, tomato àti àlùbọ́sà ni a dẹ̀ lọ lẹ́rọ. A lọ irú ẹ̀rọ tí mo fi wọ́n lẹ́ẹ̀kan yẹn ni a fi lọ. Ẹ̀rọ alọ nǹkan ìgbàlódé lè mí pé o. Màá fi iyọ̀. I will add salt. A little bit of salt and seasoning. I will add it to this stew and I will cover it and I will allow it to be cooked for some minutes. Mo ti fi iyọ̀ sí. Màá wá fi ìsebẹ̀ tí àwọn kan pè ní Maggi. Màá fi sí. Màá bò. Màá wá jẹ́ kó sè fún ìgbà díẹ̀. Our stew is about to be ready. Ọbẹ̀ ata wa ti fẹ́ jiná. Chicken tá máa fi jẹ rèé. Chicken mo ti bọ̀. Mo ti dín. Màá fi sínú ọbẹ̀ ata wa báyìí. Ó yá o. I just added the chicken, the cooked chicken, mo ti dín. I have cooked it, I've fried it, and now it's about to be ready. Our stew is about to be ready. Ọbẹ̀ ata tá máa fi jẹ àmàlà t'Ewédú wa rèé o. Ṣé ti ṣe tán? Ọbẹ̀ ata wa ti fẹ́ jiná. Ṣé ń rí báyìí? Ó ti fẹ́ jiná. Mo ń yẹ̀ wò ní bóyá ó ti jiná àbí kò tí ì jiná. Bí àwọn ìyá wa ṣe máa ń ṣe láyé àtijọ́ nìyẹn. Wọ́n máa ń tọ́ ọbẹ̀ wò. Tọ́wò means to taste. Tọ́wò means to taste. Mo lérò pé ẹ ti gbáradì. Ọbẹ̀ ata tí a máa fi jẹ àmàlà t'Ewédú wa ó ti jiná. Ó yá, ẹ jẹ́ ká lọ jẹun. Let's go and eat. This stew is ready. Now the table is set. Àmàlà wa rèé. This is our àmàlà. Ewédú, ṣe rí bó ṣe yọ̀ báyìí. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ó máa yọ̀. Ata tí a máa fi jẹ rèé, ṣé ti rí? Ó yá o. A ti ṣetán, a fẹ́ jẹ àmàlà wa t'Ewédú wa báyìí. Ẹ mọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan pé a fẹ́ jẹ àmàlà t'Ewédú. Àmàlà ọ̀hún rèé o. Àmàlà rèé. Ewédú tá a dẹ̀ ṣe rí bó ṣe yọ̀. Ṣé ń gbádùn ẹ̀? Tẹ́ bá ń gbọ́ omidan Adédèpé àwọn ni ẹ bá mi fi hàn lọ wọ́n jẹ àmàlà yìí. Wow, you love only home. Adédèpé sọ pé ó gbádùn ẹ̀, she love it. Olùkọ́ dá mi láre lọ́sẹ̀ mi kì í ṣe aláṣẹ o ṣùgbọ́n lórí àmàlà t'Ewédú mo gba 4th degree. Tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ like I'm a guru. Mo mọ̀ ṣe ìgàn ṣé àmàlà t'Ewédú mo mọ̀ ọ́ ṣe gan. On a more serious note, àmàlà is one of Yoruba popular food eaten by Oyo people or Abeokuta people. So ask your mom and your dad, where are you from? Where tiwa? Ṣé Abeokuta ni? Ṣé Ọ̀yọ́ ni? Àwọn Ọ̀yọ́ ń fẹ́ràn àmàlà. Àwọn Abeokuta náà fẹ́ràn àmàlà. Àmàlà funfun la máa ń jẹ ṣùgbọ́n èmi fẹ́ràn àmàlà dúdú ju àmàlà funfun lọ. Ṣé rí bí àmàlà yìí bó ṣe yẹ? Omidan Bólúwa ti fẹ́ àwọn náà jẹ àmàlà t'Ewédú yìí. So we love this Yoruba food, and at the end of every summer program we usually show our students some Yoruba food. This is what we choose this year, àmàlà àti Ewédú, àmàlà and Ewédú. You're not supposed to talk when you're eating, but because I'm trying to teach us one or two things, that's what I'm talking. So I'll stop talking now and I'll just enjoy this my àmàlà and Ewédú. I will see you next year, summer program. Tell your dad and your mommy that you want to continue learning with Akonilede Yoruba. There's still a lot for you to know in Yoruba language. And trust me, you'll be proud that you are learning Yoruba language with us. Yoruba language is beautiful. Remember, sọ wípé èdè mi, iyì mi, èdè mi. Orúkọ tèmi ni Olúwadámiláre Ìgbàyèlóye láti bí ìkẹ́kọ̀ọ́ Akonilede Yoruba.
àti èmi àti àwọn olùkọ́ tó kù pátá ni a jọ ń jùmọ̀pọ̀ láti kọ́ wa ní èdè Yorùbá. Bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, èdè Yorùbá kò ní parun. So you must keep learning. Show your dad and mommy this video. How will you do it to show? Anyway, show them. Let me enjoy my food. Where do you?